Ẹ kú ìyálẹ̀ta gbogbo ọmọ Yorùbá. Bóò ni ẹ kú ọjà lónìí? A dára fún wa. Àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́ni kan bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun, tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre, kì í ṣe mí o. Ẹ mọ ọ̀dọ̀ o. Tó ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ akọ ọgbọ́n tí ń bẹ náà bàbá wa tá à ń pè ní sáyẹ́ǹsì Yorùbá. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ àfẹnumẹ́nu, ẹ jẹ́ àfẹtìmẹ́tì ká sẹnu wa kẹ́mú. Àwọn bàbá wa ń pè ní márúgbó ta kébé. Márúgbó ta kébé. Márúgbó ta kébé yìí ọba kan nílẹ̀ Yorùbá. Irú ẹ̀ làwọn àgbàlagbà máa ń lò. Ọba yẹn ó sì fẹ́ fẹ́yàwó bí 20. Bàbá tó ń bíbejì lọ ń tiẹ̀ ni. Ará máa ṣe kóbó tí ó bá jẹ́ pé àsìkò ikú Ọlọ́run tó. Ẹnìkan bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ o, pírí lologójì ni o. Òkúta kìí ṣàárẹ̀ o, odò kìí ṣàárẹ̀ o. Ẹ gbọ́, tí èèyàn bá ń lò kòkòkò ntàlùgbàǹkó ni, àrùn kárùn yóò jìnnà sí ọ. Àwọn àgbàlagbà máa ṣe é kalẹ̀. Wọ́n fi mu kókó gbóná ní ìyálẹ̀ta ẹ kàn rí ni. Kóbó bẹ́ẹ̀gì wọn lóru, kóbó bẹ́ẹ̀gì wọn ìyálẹ̀ta, kóbó. Ẹlòmíràn mọ̀ wọn aago tí wọ́n ń pè ní ìyálẹ̀ta láti aago 9 àbọ̀ sí aago 10 àbọ̀ ìyálẹ̀ta nu. Tó bá ti ń wọ aago 12 àti bọ́sàn ọ̀sán. Ọ̀yá ẹ máa bá ń ká lọ. Ewé awogba. Ewé awogba àrùn. Ewé awogba pẹ̀lú egbò rẹ̀. Egbò paràn pupa, egbò paràn funfun. Ẹ gbọ́, ataare lọ́pọ̀lọpọ̀, ìyèré lọ́pọ̀lọpọ̀, kànáfùrù lọ́pọ̀lọpọ̀, ata ìjọ̀sìn lọ́pọ̀lọpọ̀, èèpo àgánwó, àlùbọ́sà eléwé. Ẹ gbọ́, pẹ̀lú àlùbọ́sà áyù, á gùn gbogbo ẹ̀ pọ̀. Ọ̀tán á sá lórùn tí gbogbo tí ó kúnná lọ́múlọ́mú. Ẹ lọ́ ó kúnná lọ́múlọ́mú. Ẹ rọ́ sínú ìgò kan, ẹ máa mu kókó gbóná kó jù bẹ́ẹ̀ lọ. Pírípírí ni. Ẹnìkan wá ní ibà kan ní í ṣe òun, ibà yìí ni ó bọ̀yìn. Ẹ bá ń po kókó fún táàsì. Kóbó ni. Yọ láàgùn wá ní ìsìn ní kíní rẹ̀ ó dìde wọ̀n. Yọ tọ̀dà lára ọba ṣe yéké. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Ẹ lọ dán o. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àfilẹ̀ torí kẹ bẹ̀ wá o, àmọ́ bẹ bá bẹ̀ wá, á bá yín ṣe torí sí ẹ wá ni. Ǹjẹ́ gbọ́ dáadáa báyìí nísìn? Ẹ lọ ṣe ẹgbẹ́ kalẹ̀ kẹ máa lò ó. Ẹ jẹun fún nọ́mbà tẹ́ fi bá mi sọ̀rọ̀. Báyá lórí ìrìn àjò ayé yín ni. Àbẹ́lẹ́rí ìtọ́jú àrùn ara lánàá ewé àtegbò ni. Ẹ kàn sí wa. +23480 3298 3298 +23480 3298 3298. Ẹgbàá kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Ṣẹ́rí tẹ́ bá ti pé méjèèjì dàrẹ́tì tí ọba ti lọ, mi ò sí Nàìjíríà. Mo ṣe wá ń bá yín sọ̀rọ̀ yìí, mi ò sí Nàìjíríà. Orílẹ̀-èdè Kotonu ni mo wà. Mo ń bá bẹ̀ lọ sí Côte d'Ivoire. Lágbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tí ń bọ̀, ẹ máa bá mi pàdé lórílẹ̀-èdè Côte d'Ivoire ní sódè sí Makassi Àbòbò. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ta ti fi sílẹ̀. Èmi ni tìró ni, èmi ni atúndè ni, èmi ni tùràrí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà. Àṣẹ atúndè yìí wọ́n bẹ̀rẹ̀ látòrí 20,000 tá à ń pè ní fẹ́mi. Ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yín ní owó lẹ́sẹ̀. Ẹ̀yin wá bá mi, ẹ sì lówó, ẹ fún wa lábọ̀. Yóò yẹ wá, kò ní yẹ ẹlẹ́. Ẹ fẹ́ máa béèrè lórí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ta ti filẹ̀. Yàrá àṣírí wà o, tẹ́ darapọ̀ mọ́. Tẹ́lẹ̀ 5,000 ni, nísìn ó ti di 10,000. Ará láti Benin lọ dì mí, láti Nàìjíríà lọ 10,000, kò jù bẹ́ẹ̀ lọ. Yóò yẹ wá o, kò ní yẹ ẹlẹ́. Ń ta fẹ́ Ọlọ́run ó ṣe fún wa. Èyí tá a fẹ́ Ọlọ́run yóò lè jìnnà sí wa. Ire o, ire kàbìtì ilé wa o.